ládùúgbò ọ̀rọ̀ tí mò ń bẹ̀ sọ báyọ̀ tó o tún ti bẹ̀rẹ̀ òṣì yìí láàárọ̀ yìí. bá ẹ sọ̀rọ̀ máa ń wú ẹ ní ẹgbà ṣé bó òun dànù bébébébé o ṣe ẹ bí bàbá ọyà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. kí ló dé tó ṣe déédéé sọ̀rọ̀ ẹ sí irú situation báyìí tó jẹ́ pé ọkùnrin kankan feel pé òun lè treat ẹ anyhow òun lè maltreat ẹ kóun molest ẹ pé kò dẹ̀ sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. ẹ wo ẹ tẹ́tí ní dáadáa kẹgbẹ́ òun ti sọ àìjẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn tí bá sọ ọ̀rọ̀ yìí tán tẹ́ ẹ̀ bá mú iṣẹ́ bọ́ lọ́wọ́ yín nìyẹn. wọ́n tó sọ ní pé tó bá ti ń bọ̀ lẹ́nìí wàá mú tànà wá tànà yẹn gangan ni kò kọ́kọ́ san owó ẹ̀. aláyé fèmí lẹ̀ mo ń bá tajé lọ kí ló ń bọ̀ rẹ̀. kò rè fi eré ìkòrè jà ajé fún ẹ. ṣó mad ní báwo ni ẹ bẹ̀rẹ̀. lẹ́gbẹ̀ẹ́ máa tẹ̀ sílẹ̀ fún ọjà àmọ́. ṣó wà ó lè ṣàlàyé. ìjọ́ kìíní àná tọkọ ẹ kí ẹ mọ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí máa lù ẹ́ bí bẹ̀m̀bẹ̀ tó lù ẹ́ bí ẹni pé ó fẹ́ yọ ẹ̀mí jáde lára ẹ̀. no be like this na you no suppose dey be like this. bébí dé bẹ́ẹ̀ sọ̀rọ̀ straight ọmọ ilẹ̀ sọ̀rọ̀ lórí ìyàwó ẹ̀ ni. ìbọn ìfọ́ ni o ojú oríṣi bẹ́ẹ̀ ṣó mọ́ ni fẹ́ gbọ́jà máa rí ẹ pé jáde. mọ́wùú dẹ̀ ṣe ń wo yẹn ó máa jẹ́ nǹkan tó máa la ẹ̀mí lọ. wọ́n ya wèrè ni. ọ̀gá ìlú jọ kí ló ṣẹlẹ̀ ẹ yìnbọn náà yẹ rí mọ̀. màá fi bọ̀ fọ́ ẹlẹ́sẹ̀. màá fi bọ̀ fọ́ ẹlẹ́sẹ̀. bẹ́ẹ̀ni abiyamọ bá. mo mọ̀ pé nǹkan tó mọ́ mi ṣe ò dáa kò dẹ̀ bójú mu. wọ́n ní àwo onígbàwo nígbọ̀wọ́ táwo ò bá gbàwo nígbọ̀wọ́ àwo àtẹ àwo àyà. òbí jẹ́ ìwẹ̀ ẹ̀dá ló ṣàyè ló. ṣe lónìí padà bọ̀ wá bá wa bọ́dọ̀ lọ àárọ̀ lóore. Ohun dúdú tá a ṣe ló láwọ̀ sílẹ̀ ìbáṣe rere mú burú mọ́ ló láwọ̀ sílẹ̀ iṣẹ́ ìbáṣe ni. Bá ṣe lónìí padà bọ̀ wá bá wa bọ́dọ̀ lọ àárọ̀ lóore. Ṣíjọ́nù omi má jẹ́ kí n lọ lóko. Gbóná. Ok. Ó yá yí. Mo bọ̀, kò tí sẹ́ẹ̀tì dáadáa. Yí náà. Mo ti yí. Ṣé gbogbo ọkọ ló máa ń ṣe ní yí jọ? Bàbá eléyìí ti fẹ́ ya òde mọ́ wa lọ́wọ́. Sinapala. Báwo ni? Ó lè yẹ kí látàárọ̀. Orúkọ wo ló wà lójú ẹ̀? Ìyá Akin. Ohun tá a bá ṣe lónìí padà bọ̀ wá bá wa bọ́dọ̀ lọ. Kí ló ṣe wọ́n? Ibo ló wà? Mo ti ń bọ̀. Senior. Wá kí ló ṣe ọ̀gá ẹ tó ń sáré bí ẹni tí ó àgbẹ̀rù paná. Kí n tù ní ṣọ́ọ̀bù lẹ́ẹ̀kan ti máa bèrè yẹn nígbà tá ẹ fáwọn ọlọ́pì kọ̀ wọ́n fúnra wọn. Rádùn àfẹ́nù èmi ni kí n tù dúró tó bá tiẹ̀ gbogbo nǹkan kó yẹ kó fi làmì respect mi. Kí ló kọ́ mi pẹ̀lú làyín? Kò ní da falẹ̀ yá ẹ. Ẹ má ṣe pé falẹ̀ yá mi o, mi ò falẹ̀ yá mi tayé o. Àlè yá ẹ kò má ṣe dádì ẹ olóògùn kúrẹ́ lè dúró àlè yá ẹ ló ń gbìjà só wúlò ju bàbá ẹ lọ. wọ́n wá ẹ̀ káàkiri kí ló dé ṣé mo sọdún tó wá mi káàkiri. wọ́n ní mọ́mí mi fẹ́ǹtì lẹ́nu. wọ́n ní mọ́mí ẹ̀ fẹ́ǹtì. wọn kì í jẹun ni. àwọn ti yẹ ká jẹun àárọ̀ báyìí náà mi mọ́ tó ṣẹlẹ̀. o mọ tó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni sá.
nígbà tó wá sáré change aṣọ sí níbo ló ń lọ bá òkè òun dágbére fún mi náà òun tún fúnra rẹ̀ ní òun fúnra rẹ̀ permission to fall out òun lọ náà nìyẹn. Please, sir, Professor Adelisa. Oh, important, sir. wọ́n mi ẹ̀ ṣe wá fẹ́ǹtì wá di bàbàrà báyìí ẹ̀jẹ̀ àgbà tí. Ìbọn náà tán. ó dẹ̀ gbọ́ wọ likeness mo fi mú ẹ ló fà pé lọ́yẹ̀ àlọ́ rámẹ́rámi ni mọ́mí ẹ̀ ní wọ́n faint ìyẹn wá jẹ́ problem èèyàn tó ti faint lójú mi láyé yìí rí mi ò lè káyẹ̀ ní ayé ta wà yìí fainting ní etí èèyàn lè faint lẹ́gbẹ̀ẹ́ mi kí n ronú because it's normal I come back to consciousness so wàá dẹ̀ come back it's not the first person tí wọ́n bá dé stage kan wàá mọ̀ pé ó yẹ kí n máa ṣe PVC mi wàá ṣe sugar level wàá ṣe everything tó wà ní system ẹ èèyàn wá faint pé àwọn jẹun gidi oúnjẹ tó ní cholesterol wọ́n máa jẹ ó dẹ̀ ti dàgbà sọ fún mọ́mí ẹyin ìbílẹ̀ pẹ̀lú milk kọ́ pòpọ̀ kan mú wàhálà tí ẹ̀jẹ̀ wọn bá fẹ́ ìkọ́ni tó parí tàbá dé ẹ̀pà máa ń tó wà lékè. Ààrò lórí ohun tá a bá ṣe lónìí padà bọ̀ wá bá wá bọ́dọ̀lá. Ààrò lórí ohun gbogbo tá a ṣe ló lákọsílẹ̀. Ìbáṣe rere búburú mo ló lákọsílẹ̀. Iṣẹ́ ìbáṣe ni bó pẹ́ bóyá ire àpọ̀lé ọ̀yàlà pérégedé. Ààrò lórí. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe màmí? Ó ti ẹ̀dá ẹ̀yin gangan la dúró dé. Ọlọ́run ló máa yọ wọn wọ́n fẹ́ lọ wẹ̀ lẹ́sẹ̀ wọn tà sí gbogbo àwọn ẹrù jọgbọjọgbọn táwọn ará ilé kó sẹ́yìn kùnlé kò jẹ́ kó ráyè dúra wọ́n yẹn ṣubú nìyẹn wọ́n ṣubú báyìí wọ́n fẹ́ǹtì bẹ́ẹ̀ ni ọpẹ́lọpẹ́ Ọlọ́run tí mo rìn sásìkò. Bó ṣe wà inú ò dáa Ọlọ́run kí ló ṣẹlẹ̀ màmí. wo ẹkún àbígbé kọ́ ló kàn báyìí o bá ṣe máa gbé wọn lọ sí hospital fún treatment òun ní báyìí. Ẹ jọ̀ọ́ help me ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé wọn ẹ bá mi gbé wọn. ṣé wọn pé tí èèyàn bá gun ẹṣin nínú mi as I'm speaking with you ó dá mi lójú pé kò ní stumble ẹṣin ò ní fẹsẹ̀ kọ́ because I am so happy for you I'm extremely delighted. Congratulations ọ̀rẹ́ congrats. Thank you so much greatly appreciated. Sori wo o ṣe ọ̀rẹ́ mi sori honestly èwo lọ́kàn mi kọ́kọ́ sọ sí báyìí nígbà tí mo ń sign out papers. But mo wò pé jẹ́ kí n kọ́kọ́ digest moment yẹn náà because I never knew it would work. I never expected it, the way it was going then. Mo á wò pé ṣùgbọ́n mo bí gbogbo ẹ̀ ṣe já sí wẹ́rẹ́ yes. Wẹ́rẹ́ ni iṣẹ́ Ọlọ́run wẹ́rẹ́ ni. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kémi náà wá sọ ètò yẹ kí n sọ bẹ́ẹ̀ yìí ṣe ní ọ̀dọ̀ tèmi máa endeavour láti make sure pé mo dá ètò wà lẹ́yìn padà because mo mọ̀ pé ọ̀rọ̀ owó ní ìtòdélẹ̀ yìí ọ̀rọ̀ owó ló délẹ̀ yìí so máa fi ẹ́ sọ́kàn. Wo inú mi á dùn mo fẹ́ kó fi mí sọ́kàn jọ torí Ọlọ́run sórí iṣẹ́ tó wà nílẹ̀ ó huge and it involves huge amounts and as it is now I actually don't have much on me mi ò ní rẹpẹtẹ báyìí so jọ gbogbo ọ̀nà tí wọn náà bá lè ṣe tí wàá fi bá mi rí ti bí yẹn dá padà I'll be delighted inú mi á dùn gan it's gonna be my daylight jọ torí Ọlọ́run. máa sa gbogbo pa. Ọ̀dà. Láti make sure pé ó that will be fine. máa sa gbogbo pa mi and again kí là ń sọ yìí náà ṣèbí mi kàn máa jẹ tọ̀ìtọ̀ eléyìí náà tó délé yìí. ìyẹn ló ṣú ọ̀jù. cheers. ohun tá a bá ṣe lónìí bá.
Mr. Kola. Yes, sir. So, after carrying out the necessary tests on her, I discovered our mom is in kidney failure. Meanwhile, the other kidney was weak. Òun ló fà tí wọ́n fi rí àwọn symptoms tẹ̀lé wọ́n rí yẹn. Doctor. Yes. Kidney failure. Yeah. Ṣé kìí ṣe pé mọ́mí ti ń kú lọ díẹ̀díẹ̀ lẹ́ sọ fún mi? Torí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ìtumọ̀ ẹ̀ létí mi ni pé mọ́mí. No. Ẹ fọkàn balẹ̀. Pé wọ́n ní kidney failure kò ní pé kò sí ìwòsàn fún wọn. Ṣé rí nǹkan tó ń ṣe mọ́mí? Ó ní àtúnṣe ìwòsàn dẹ̀ wà fún. Bí kí ni? Alákọ̀ọ́kọ́ ni pé a máa ní láti ṣe kidney transplant fún wọn tàbí máa ní ìdìdónà. So and the second thing tí máa advice yẹn ni pé a láti speed up operation because of her state of health. Transplant. Yeah. Doctor, ṣé mi ò lè donate fún wọn ni? Of course, ẹ lè donate now. So a ní láti ṣe àyẹ̀wò fún yín. We have to conduct a lot of tests. Okay. Fún yín ká lè mọ̀ bóyá lè donate fún. Tí ẹ bá wá lè donate tó, ó máa ná yín lówó. Owó. Yes? Please hold on, please. Ọ̀rẹ́. Báwo ni? Kó máa ṣọwọ́ àárọ̀. Ìfà onílọ́ọ̀kì ni mo ti fẹ́ máa lọ bí iṣẹ́. Ọlọ́run náà ti mọ̀ wípé màá ráàánú gbà látọ̀dọ̀ ẹ̀ ni. So, kí ló wá ṣẹlẹ̀ báyìí sí? Ọ̀rẹ́, mo ní ìdìrànlọ́wọ́ ẹ̀ ni o. Ẹ̀ tá bá sùn tí la máa ń jarun pálọ̀. Kí ni? Mo wò wípé bóyá mo lè rí owó kan yá lọ́dọ̀ ẹ̀. Bóyá báǹkì tó ti ń ṣiṣẹ́ yẹn. Bóyá o lè bá mi yáwó ńbẹ̀. Kọ́lá, ó dà pé àlàyé mi ò yé ẹ lórí fóònù. Kì í ṣe gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ń báǹkì ló máa ń lówó. Púpọ̀ nu wa tó ń wo yẹn, aṣọ ló ń bò àṣírí wa. Ó ga o. Ṣé káàtì ló ní collateral sìn? Ṣé àbádẹ́ fi try bóyá lè rí lónìí á fún ẹ? Mi ní nǹkan kan, ìwọ ló tún sọ̀rọ̀ báyìí ọ̀rẹ́. Èmi náà dẹ̀ ti yá owó ní ọ̀dọ̀ wa o. Mi dẹ̀ ti dá gbogbo ẹ̀ padà. So mi lè kọ inú rú ẹ̀ sí wọn lọ́wọ́ yìí. Tábà ní kí n gbálé kí n gbá tàǹsìn, mi lè rí ju 150 tí mo lè fún ẹ lọ. 150,000. Bẹ́ẹ̀ni. Nínú 2.7 million. Mo understand, mo mọ̀ kó owó yẹn pọ̀. Sórí 150 tí mo sọ ìgan, ara àwọn owó tí mo fẹ́ dá padà ní owó tí mo yá tẹ́lẹ̀ ni. Bọ́ mo sì lè mọ bí màá ṣe kí n tiẹ̀ ṣe kó fún ẹ náà. Mo rò pé mo lè ráàánú gbà látọ̀dọ̀ ẹ̀. Wo ní sùúrù. Ẹ ṣe bí ní sùúrù. Ara tí mo sọ fún wọn náà nìyẹn pé ó yẹ kó open account sọ́dọ̀ wa. Onírara ìpọ́dọ̀ alájọ ló máa kówó ẹ̀ sí. Ṣé alájọ tó ń kówó fún yẹn ṣé kò lè tiẹ̀ yá ẹ lówó kankan ni? Má wọrí, Ọlọ́run á ṣàánú mi. Sórí bóyá ṣe mi láìkẹ́ o, tension ti wà lára ẹ o. Ó mọ nǹkan tó máa ṣe, màá mọ bí màá rí ẹ ń rọlẹ̀ tí màá kó 150 yẹn fún ẹ. Tó o tiẹ̀ dẹ̀ dúró kájọ máa rìn. Jẹ́ kí mi náà round up kò lè yé bọ̀bọ̀ yìí. Ìlú le ju gbogbo tó ń sọ yìí lọ. Ohun tá a bá ṣe ló ní padà bọ̀ wá bá wá. Adẹ̀kú oríire àwọn. Oríire ńlá ni. Àkọ́tún orí á túbọ̀ wọlé tó wà wá. Àmín. Bẹ́ẹ̀ sórí àdúrà tí wọ́n ń gbà àtàdúrà tèmi ń gbà òun ló ń ṣẹ́ mọ́ wa lára. Ọlọ́run wa ní jẹ́ ká gbàgbà tí àdúrà. Àmín Olúwa. Quick one, my love. Ṣé ẹ gbàgbé pé ẹ promise wa pẹ̀lú family house wa ta fẹ́ renovate? Lóòótọ́ ni. Mo dẹ̀ wò pé right time lélẹ̀ tó ẹ̀kẹ́ for free promise yín. Yes, but ṣé o rí promise tí mo ṣe yẹn kò tí ì lè ṣeé ṣe nísìn. Why? O ṣe o rí tó bá ń rí dáadáa, you know, considering the project at hand now, ó sì máa gbélé díẹ̀. Torí project yẹn gangan ó need attention. Ṣé mo nǹkan tẹ́ ń sọ? Kò tọ̀dọ̀ tí tèmi kò sí ìkan. Kí ló tẹ ìyàkà báyìí ná? Kí ló dé káwọn family mi máa pè mí ná? Wọ́n máa pè mí lónírọ́. Tí gbogbo tẹ̀sán mọ̀ wípé owó wà lọ́wọ́ ọkọ mi sìn, ẹ wá kọ̀ ẹlẹ́yìn ṣe nǹkan tó kọ́ ẹni. Àbí bẹ́ẹ̀ kọ́? Mi fẹ́ yẹn o. No. Mi ò sọ pé kò ṣeé ṣe. I never said that. Mi ò sọ wípé kò ṣeé ṣe. Wọ́n ti jẹ́ pé tèmi ẹ̀rọ máa postpone tí tọwọ́ tó wà lọ́wọ́ yín máa fi tán.
wáì tí ò jẹ́ kó jẹ́ ìsìn ẹ wo náà lọ gbé yẹn wá o mi ò fẹ́ gbọ́ rárá ẹ̀tọ́ ni láti ṣe nǹkan tí mo bá fẹ́ fún mi kí ló dé pé mo máa jìyà gbogbo nǹkan tó wà nílẹ̀ láti ẹjọ́ kí ló ṣẹlẹ̀ gangan ẹ wà ní sọ yẹn o tó wà máa ṣe ní sí ní kẹ́ ṣe sí o kí ló ṣẹlẹ̀ gangan. kí ló máa ń ṣe ọmọbìnrin kí ló ń ṣe tó ń ṣe bẹ́ẹ̀ ni pò mọ́ bó ṣe ń lọ náà. obìnrin. ààrò lórí. kí nǹkan máa ṣe èèyàn kan máa sọ fún yàn ìyẹn lèmi ò láì kí làwọn tó ń ṣe wọ́n báyìí. bọ̀dá ṣé kò mọ́ lẹ fẹ́ rẹ̀. bẹ́ẹ̀ ni bá mi fún wọn. ó jẹ́ wá rí ẹkún orí burúkú tó sun bí egbére òun ló sun mi egbére kan ta ló ń sunkún yan kò sunkún tẹ́lẹ̀ yìí. Kàsálí tó wà lóṣogbo ìyá òkú láàárọ̀ ìyàwó kú lálẹ́ ìgbà tó dijọ́ kejì ọkọ̀ wá sí pé iná lè láì iná lè rọ̀jì ojú ẹ̀dá saka ni bó ṣe ẹkún tó ti sun di owó yáwàsí tó jẹ́ o wàhálà kò lè tí wọ 48 hours but tá a bá wo pale tẹkùn ẹ̀ lẹ́kùn tí o bá wọ 24 àti wọ 30 yes. bọ̀dá ṣẹ́bà lẹ́yìn fẹ́ ní àbí yàmàlà. Any available food I don't get choice yes available I'm very hungry. Senior nípa tí kú tẹ̀sán yẹn ẹ má yẹ kọ́ kú síbi ọkọ́ lọ kú sílé wọn ni o kó má di òkú àkúfà. ṣebí jẹ́ background òkú ni ó ṣe máa kú síbí ṣebí jẹ́ sábà bá bẹ̀rẹ̀ tìtàn ṣàwọn kú sí ìgbà tí òye àgbèrè á lọ kú sílé yẹ ni kí ló ṣẹlẹ̀ ṣé torí pé mo ní any food ó wà fún mi lẹ́yọ̀ kan láì ṣe junior. ẹ mélòó lẹ fẹ́ jẹ. bó ṣe wà yìí tí bá fẹ́ jẹ ọ̀kan tẹ́lẹ̀ gbọ́dọ̀ wípé ìyá ibi ti fire on face yes because this your color red here I wear e make it make sense seriousness. Sorry, sir. Hello, sir. Okele. Sir. Okele. Sir. ṣé àti mo dé ń sìn ṣé mo pè lókèlè ọmọ orísìí mo ń pè rẹ torí pé n tó ń pè lókèlè gangan wà láìkò láìkò oúnjẹ ọtí ló láì òkèlè ni mo rí tó yẹ máa ń mutí àbí kí wọn fa sìgá tó máa ń là. sweet ni. kò ní dáa fún ẹ mo ń bẹ̀ sọ ò ń bẹ̀ question lọ mi orí ẹ ti dàrú o ìwọ ọmọ náà pọ̀lọpọ̀ nígbà tó sórí ẹjí làárọ̀ kùtùkùtù ẹ débi iṣẹ́ ẹ fi iṣẹ́ àárọ̀ yín lẹ̀ ẹ jẹ́ lọ ra materials wá mo fi mọ́tò mẹ́ta lẹ̀ ẹ ṣe kíní ṣe kejì ṣe kẹta máà tí wọ́n ní wèrè mọ́tò tí radiator ẹ̀ ń bẹ́ ṣeré lórí ìrìn tó ń bẹ́ ṣeré yẹn máa ń ya wèrè gan tí mọ́tò bá ti ń dàyàn láàmú wọ́n máa fi kọ́ra mọ́ mechanic ẹ ṣe kókó ní burúkú ẹ̀ lọ́gbọ́n padà dé náà ti ṣe ẹ wà ń bí káwá lè decide láti jẹun oúnjẹ tí wọ́n wáyé wá jẹ kí wọ́n tiẹ̀ máa jẹun kó fi eléyìí lẹ̀ kóun lọ máa ṣiṣẹ́ at least wọ́n sínú ẹ̀ kó control ẹ̀ ẹ wá tẹ́ fádà orílẹ̀ ń bí àbí. sorry sir ó tó ṣe bí ẹ mọ̀ pé okùn yẹn fi ń gbé títà then after tẹ fi wálẹ̀ táwa níbi abẹ́ mọ́tò yẹn okùn díẹ̀ ká parí iṣẹ́ yẹn báyìí bí inú yẹn ṣe bẹ̀rẹ̀ sí ta mí ọ̀sán yẹn kan wà họ́nì ni. kò ń ṣe bí ló ń pawó ta ẹ lọ́fà ni. yes pé bẹ́ẹ̀ wà yìí ó lè kọ́ṣẹ́ yìí ó ti ṣá ẹjù kọjá kó láfaradà ó ti láfaradà sẹ́yìn ẹ̀jẹ̀ ìfaradà ti lọ tó bẹ́ẹ̀ dé tó fàgbára wá kọ́ mẹkáníìkì ni mo ti mọ̀ pé ó máa padà lọ ni ẹ mọ̀ Ràúfù kọ́mẹ̀. wọ́n ń pè wọ́n jù. nígbà tóun ti ṣe bẹ́ẹ̀ yẹn at least wọ́n responsible díẹ̀ ìwọ ò lè dúró kó parí iṣẹ́ kẹ́nìkan tiẹ̀ wá oúnjẹ kẹ́nìkan máa ṣiṣẹ́ èyí méjèèjì fílẹ̀ síbẹ̀ kọ́ládà by the way. adàfún mi kọ́lá ó wà ń bẹ̀. níbo. ó sá wá aago 90 ó ń sunkún bí egbére. ẹgbẹ́ pọ̀ mọ́ lórí burúkú oúnjẹ tara náà sùn pọ̀ mọ́ lórí rà sí ẹgbọ́n jọ̀bọ̀dì ẹgbọ́n yẹn ṣùgbọ́n ẹgbọ́n jọ̀bọ̀dì tí wọ́n bá rẹ̀ bàtí bàbá yín ayé ń ta ni. sorry sir. nígbà lásìkò lẹ́yìn sórí tó bá fẹ́ mọ ẹni tó ń sunkún tó bá ti dalẹ̀ ó ní àǹgùkọ̀ tó máa wà wá pàdé mi sọ pé mọ̀rúfà lórúkọ ẹ̀ wà á máa mọ̀rú wọ́n kò wá rú fá fún mi kò wá rú màá sọ fẹ́gbà ẹ̀ ó ti yẹ ugari bá ohun tá a bá ṣe lónìí padà bọ̀ wá bá wa bọ́dọ̀ la àárọ̀ lóore.
ọ̀rọ̀ àjà arógun ẹ̀kọ́ kẹ̀. Kọ́lá. Kí ni gbogbo pálapàla tó ń ṣe láàárọ̀ kùtù báyìí? Àwọn ojú náà ló rìpọ́ọ̀tù ẹ̀ fún mi bẹ́ẹ̀ pé ó wà ń bí òun sunkún látàárọ̀ tó ti débi iṣẹ́. Náà mo dé ìbàdàn mo bá ẹ ní lẹ́nu the same thing. Kí ló fa ẹkún láàárọ̀ kùtùkùtù báyìí fògó? Kí ló fa ẹkún báyìí? Kí ló ṣẹlẹ̀? Kí ni nǹkan tó ṣẹlẹ̀ ń gbọ́ báyìí? See, let me tell you. Ọmọ tí o bá like ngbà míì tí o bá ṣọ́ra ó máa fẹ́ máa misbehave. Mo dẹ̀ mọ̀ pọ́wọ́ tí mo fi mú ẹ ló fa most of àwọn nǹkan mi tó máa ṣe because on a good day èmi fúnra mi àsọ̀gá mi ṣé ò tó gbádùn alákẹ́ òde ìṣẹ́ làwọn báyìí kò máa sunkún tó kọ́sọ̀mọ̀ bá dé kọ́. If you have a problem you look for solution. Kọ́ ni mọ́mí ẹbí àbúrò nìkan ni mọ́mí ẹbí ni. Àmì láìpẹ́ pẹ̀lú. So kí wá ló dé tó kẹ́kọ̀ọ́ ló gbé gbogbo family problem torí at your age. Ìgbà ogun ló fẹ́ láyé attention problem tọ́jú ẹ. Àǹtí ẹ̀yẹ ńkọ́. Kó ti bàjẹ́ ju kọ́tẹ́ ìṣó ẹ̀rọ láti. Kó ti bàjẹ́. Lọ́jọ́ tí mo lọ sórí àǹtí mi. Àǹtí mi kí ló ṣẹlẹ̀? Ọlọ́run ló tiẹ̀ gbé ẹ wá. Ọlọ́run ló ní kó wá ti mú mi lọ wọ́n lẹ́yìn ọ̀kan wá jẹun bí lánàá. Ìgbà tó máa délé inú oorun lọ́rọ̀ kan ṣá wọ́n gbé lọ sí hospital wọ́n ló ti kú. Ó kú? Ṣé òun nìkan ló wá jẹun bí báyìí lánàá ni? Ọgọ́ ló wá jẹun bí èrò pọ̀ tó wá jẹun. Ọgọlọ́pàá àǹtí mi ti ń ta jẹun bí báyìí ti pẹ́ o. Ó ti pẹ́ gan-an ẹ bí gbogbo ará àdúgbò àǹtí mi ò ṣe oníjẹ̀bi. Ẹjọ́ ọgọlọ́pàá kí lẹ fẹ́ ká ṣe báyìí ẹjọ́. Mr. Man ilé tẹ̀lé wa lọ station ọkọ̀ máa kọ statement ní kò sí wàhálà. Ọgọlọ́pàá ẹjọ́ àǹtí mi ò ṣe èèyàn bẹ́ẹ̀. Ọgọlọ́pàá. O lè tẹ̀lé wa station. Ìwà lákìlì ní ibẹ̀ yìí o. Mímí náà wà lọ sí ìta àwọn tó ti gbọ́ àǹtí lọ. Láti gbà yẹn èmi nìkan ni mo bá yí. Gbogbo wọn láyé ọrùn mi ló wà sá. Kọ́lá. Sá. Sórí ọ̀rẹ́ mi kan á ní ọjà làákàyè délẹ̀ ẹ jẹ́ kájọ náà. And I want ṣọ́ra bí ń ṣe sílẹ̀ ní ọ̀rọ̀ nǹkan tó ń ṣe. Yes sir. Sórí bó ṣe wà yìí tó bá ń báyàn sọ̀rọ̀ tó bá máa gbọ́ I want you to listen to me. Tí wàá jẹ́ pé ojú ọmọ tí mo láìkì ni kò yẹ kó wá nù ọgbà yìí mọ́ ogun ayé yìí ti pọ̀ jù náà. Àti àṣọ bẹ́ẹ̀ iṣẹ́ òkè nígbà nù ọgbà yìí tẹ́lẹ̀ ẹ̀gbọ́n pẹ́lẹ́ wọn ti gbéṣẹ́ wá pẹ́lẹ́ wọn ti gbéṣẹ́ wá fẹ́ pọ̀dẹ̀ dá lọ àárí tó bá ṣe mọ́ tó ojú ọmọ tí mo láìkì máa ti lé ẹ̀dà náà pọ́blẹ̀ mi yìí pọ̀ jù náà. Sórí ń bi tí o calm down. Ti gbọ́ sá. Ti gbọ́. Sórí ń bi tí wọ́n ti dé ń sìn màá fẹ́ ká yọ débì kan ibẹ̀ lèmi náà fara pamọ́ sí díẹ̀ ó dẹ̀ dá mi lójú pé tá a bá débẹ̀ ó yẹ kí solution lè wà. A lè lọ débẹ̀ ká bèrè pé nǹkan tó ń fún yín problem one small thing takọ̀ máa ń ṣe ètùtù àwọn àgbà ó ní category ètùtù àgbà 300 wà ẹ̀dì ẹlẹ́dẹ̀ lásán 300 adẹ́gbẹ́ sí tó máa ti ń gbé ó máa gbé and the problem is over. Tá bá wá débẹ̀ tí ò bá sí solution yẹn àti wá mọ̀nà míì tá a lè gbé gbà. You understand? Ẹ sà èmi tí ẹ̀rọ pé bóyá mo ti ẹ̀lẹ́ lówó díẹ̀ ìyá lọ́wọ́ yìí ni sà. Kíkẹ́ tí ẹ fi gbọ́ díẹ̀ nínú bùkátà tó wà lọ́wọ́ mi. Bó ṣe ń ro yẹn dà burúkú ló ń rò. So èmi máa caution ẹ pé ìyẹn ó ń pa mí lára. Because n tí mo ti gbọ́ lùwà bùkátà yín ìtàdé kì í ṣe bí mo sọ. Even the last time tó ṣe jáde kó mi tó ń gbé fóònù fún ẹ tó ń receive lọ́ndà mọ́tò. Owó kan wà tí wọ́n fún ẹ kó o ṣẹ́. Kò má mi ni pé kò ṣe tán mẹ́ẹ̀ ká lọ ra materials wọn ká parí iṣẹ́ ló fi lọ yẹn. Nígbà tó máa dé o ti lò. Mo ti fi kọ̀ kájà gbogbo ẹni tí ẹ̀wọ̀n ni mo ṣe lọ tó sà. Jẹ́ ká kọ́kọ́ ká wá solution sí problem tó wà nílẹ̀ tá a bá ti rí solution sí yẹn tó kù kiri bọ́ báyìí. Fẹ́ Kúnlẹ̀ tó fẹ́ ṣe ambassador ẹ̀kún ni àbí kí ló fẹ́ kún wá pọ̀ sí. Kò lè yé yín sà kò lè yé yín. Kọ́lá come on let's go. Kọ́kọ́ bí lè jẹ́ kókó mi náà torí mọ̀ tó ní mọ́tò yìí tó bá rí kókó sọ mọ́tò yìí. Inú máa jí ṣe ti gbọ́.
ojú bẹ́ẹ̀ lọ kí ló ń bá mi sọ nígbà tí ó ń ṣe pọ̀ mọ́ nǹkan tí mo fẹ́ fowó ṣe ṣé mi máa ń yọ ẹ lẹ́nu tẹ́lẹ̀ ni àbí máa ń yọ anybody lẹ́nu o wá ń ṣe bẹ́ẹ̀ ni pé o deliberately ń ṣe that's unfair now all I care about is I need my money mo need owó mi. Is my money or nothing? Mo ti má wá rí mi kò sí wà ní fẹ́ fi rírí ẹ̀ ṣe owó mi ni mo fẹ́ rí o gbọ́ mi owó mi ni mo fẹ́ o lẹ́yìn owó mi àbá máa ń ra mọ́. Alright mo gbọ́ kúrò lórí fóònù fún mi àbí kí ni gbogbo rubbish tó ń bá mi sọ yìí. Ẹ̀yin àtàlẹ́ jọ fà wà látò tó báyìí lórí fóònù torí ọ̀rọ̀ owó lẹ́wọ̀n ń kọ́ ẹ̀mí ara yín sókè torí ẹ fẹ́ gbowó yín lọ́wọ́ èèyàn ẹ jẹ́ tèkè èyí ká má pa ẹ̀yin fún èmi kí ló dé tó yẹn ẹ ṣẹ̀ wá mọ̀ lọ́rọ̀ ǹsìn nígbà tẹ́ máa yáyàn lówó tẹ́ ẹ̀ ní kíá tẹ́ ẹ̀ ní béèrè padà lọ́wọ́ rẹ̀ tẹ́ ẹ̀ ní sọ pé ìgbà wo ló máa fún mi lówó nísìnyí torí pé ẹ ní ìdòwò ilé ìsìn ẹ wá mú gbogbo ẹ̀ kankan ẹ má fún ayé la pàtẹ́sán ìjọ torí Ọlọ́run kí ni kí bá yín prepare. mi fẹ́ gbọ́gbọ́. Ṣé tún kan mi ni ó dà ọkọ mi ẹ take it easy ẹ jókòó ṣẹ́rí ọkọ mi ẹ mọ̀ pé ẹ kì í ṣọmọ kékeré mọ́ ẹ̀yin dàgbà sí ni gbogbo ariwo tẹ́ ẹ̀ ń pa yìí kò dáa fún health yín rárá ẹ wo ẹ tẹ́ bá ti mọ̀ wípé tẹ́ bá yá lówó ó máa dá wà lálẹ́ ẹ má wulẹ̀ yá lówó àti pé owó tẹ́ bá ti mọ̀ pé ẹ lè fún yàn ẹ má yá yàn ẹni tẹ́ bá yá tó bá yá owó ẹ jẹ́ kó mọ̀ pé mo yá ilówó yín ọjọ́ wo ló máa dá padà owó tẹ́ bá dẹ̀ mọ̀ pé ẹ lè fún yàn ẹ má yá yàn ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ lè má ṣọ́ọ̀tì ara yín pẹ̀lú condition tẹ́ wá sí yìí o ẹ má bínú. má bàa fún mi ní hypertension yẹn mi ò ṣe gbọ́dọ̀ sọ n tó ń bí mi nù so because of my generosity I have to be taken for granted that's unfair. nǹkan tẹ́ fi bà wọ́n jẹ́ láti lẹ́yìn this ó ti tó time sí tẹ́ máa change your style change your system ìtàn náà lẹ́kùn da gbogbo ẹ̀ sí tó bá jà wà la béèrè lọ́wọ́ yín nílé ìsìn ẹ máa sọ pé kò sí kan wà kò sí kan wà. lọ́ba mi ṣe oúnjẹ tó fẹ́ ṣe lọ́ ṣe oúnjẹ tó fẹ́ ṣe. so ẹ ṣe tán tẹ́ fẹ́ jẹun báyìí. ẹ àwọn ti ṣe tán. kí lẹ fẹ́ jẹ. kí lẹ ṣe. tọ ẹ jẹun wo kitchen. kí ló máa ń ṣe báyìí náà ibi ọ̀nà mi wà náà mo tó ti dó sí ẹ̀rọ nìyẹn ibi kọ́nà yẹn dandandandan mi ò gbọ́ so o ti kópitọ̀ ara tẹ́lẹ̀ o ti kópitọ̀ tẹ́lẹ̀ wáyé lọ́wọ́ kí n máa bọ̀ ń báyìí náà oh god ọ̀bọ̀ yìí lásán ọlọ́run wọ́n máa gbówó ẹ lọ bá ti gbówó ẹ lọ báyìí lásán kò ní pé mọ́ ẹ̀wọ̀n jákòó pé mọ́. Ole ayiye ole ayiye ya lo sa ayiye wa ta ládùúgbò yìí náà ládùúgbò yìí olóyà ènìyàn a máa finú wẹ́nu ènìyàn a máa fọkàn wọ́kàn àmọ́ bínú bá ṣèṣì bíbá àbámọ̀ ohun tó bẹ níbẹ̀ gbogbo olú ni mo ti rìn tán. Akọ́ládé mi. Yes, Daddy. Pẹ̀lẹ́. Yes, sir. Ṣé o rí ọmọkùnrin nílé ayé yìí ó gbọ́dọ̀ ṣọkàn gírí. Yes, sir. Torí ní tí ó ṣẹlẹ̀ kò ní sọ fún wa wípé òun máa ṣẹlẹ̀. Okay, sir. Ìdí nìyẹn
tí ọmọ ọkùnrin gbọ́dọ̀ ṣàkín. Yes, sir. Mo á fẹ́ kó jọ torí a lè rò wípé ó máa pẹ́ kó yá, a dẹ̀ lè rò pé ó máa yá kó pẹ́. Kò tí ènìyàn sì rà rẹ̀. Àmín. Ọlọ́run ọba ló lẹ́mìí. Mo fẹ́ bẹ̀ẹ̀ fún ẹ̀bẹ̀ kan, Ọlọ́run á fún ẹ ṣe. Àmín sá. Mo fẹ́ kó dúró nídúró ọkọ fún ìyá ẹ. Ẹ̀yin náà lè máa ṣọkọ fún mọ́mì mi lágbára lọ. Kó wá dúró ní ìdúró bàbá fún ẹ̀gbọ́n ẹ. Ìwọ nìkan ní ọkùnrin láàárín àwọn obìnrin méjèèjì. Yes, sir. Jọ máa mú dúró tí wọn. Máa dúró tí wọn. Ọkọ́ládé mi. Yes, daddy. Ọlọ́run á dúró tì ẹ́. Àmín. Ojú ò ní tì ẹ́. Àmín. Ò ní rí dààmú. Àmín. Kí ló ṣe yín daddy? Kí ló ṣe yín daddy? Kí ló ṣe yín daddy? Ṣé bá ń pe mọ́mí mi wá? Máa pè yá rẹ̀ sí làbúrò. Kí ló ṣe yín? Mo èdè yẹn. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Daddy. Daddy. Ó yẹ máa sọ̀rọ̀ yín lọ. Daddy. Daddy. Mìíràn láàánú. Ṣé ká sọ pé àwọn èèyàn ṣàánú lu ìmọ̀ ni? Àbí mi ni mi ò rìn síbi tá láàánú wà? Àbí ṣé nǹkan tí bàbá yìí ṣe ni ò ṣiṣẹ́ ni? Ọlọ́run ṣàánú fún mi. Má jẹ́ kí ìyà yìí borí mi. Gbogbo ìrànlọ́wọ́ ni mo rí lọ. Ọlọ́run ṣàánú fún mi. Ìwà ẹ̀dá láyé ká máa ṣe rere. Ọ̀nà tí omi ń bá wọnú àgbọn kò sẹ́ni tó yé. Bí Olúwa ṣe ń bùkún fún mi, Ọlọ́run ọba nìkan ló mọ̀. Mo wá ń fi àsìkò yìí bẹ̀ Elédùmarè, gbogbo ire àti àánú tó wà lọ́wọ́ mi kó tó mi lọ́wọ́, kó tó mi jẹ, kí n tún rí fi lé ọmọ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni kò lè rí bẹ́ẹ̀. Irọ́ ló fi pa. Ìṣípayá tó lágbára ni Ọlọ́run fi hàn yín sá. Ìkìlọ̀ pàtàkì sí ni pẹ̀lú, àmọ́ ẹ fi ọkàn balẹ̀. Ọlọ́run mọ̀ọ́mọ̀ ṣe òfófó ọ̀rọ̀ yìí fún yín ni kẹ́lẹ́ mọ nǹkan tó kù tí ẹ máa ṣe. Olúwa ṣeun. Ẹ jọ̀ọ́ kí ni nǹkan tó kù tí màá ṣe? Àdúrà àti ìṣọ́ra ni. Ẹ máa ní láti kún fún àdúrà gidigidi gan láti sáà yìí lọ. Kí ẹ sì ṣọ́ra fún ẹni tí ẹ máa bá ṣe àti àjòjì ènìyàn. K'Ọlọ́run máa dáàbò bò yín. Àmín Jésù. Kì í ṣọ́ra. Bẹ́ẹ̀ni. Ṣé gbogbo èèyàn pátápátá ni wọ́n láti ṣọ́ra fún ẹ? Bẹ́ẹ̀ni, torí tó bá ṣe é ṣe ni mi ò bá ní kí ẹ ní ìgbélé oṣù kan tàbí méjì, nítorí Ọlọ́run ọba ló mẹni tó ń ṣọ́ wa tí àwa ò mọ̀. Pásítọ̀, ṣẹ́rìtì gbélé tẹ́ sọ yẹn, ìyẹn lágbára díẹ̀ ó lágbára. Ṣùgbọ́n ṣe rí pé kéèyàn ṣọ́ra kó dẹ̀ gbàdúrà kó gbà kíkankíkan, Ọlọ́run á gbà fún máa ṣe. Inú mi dùn gidigidi gan fún nǹkan tí mo gbọ́ lẹ́nu yìí torí ìwé mímọ́ fi yé wa nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì 16:25 tó fi dórí 26. Ó ní pé ní ọ̀gànjọ́ òru
Paul wọn àti Sílà wọ́n gbàdúrà ní ìtara wọ́n sì yin Olúwa àwọn aráàánú túbọ̀ ń tẹ́lẹ̀ sí wọn nígbà tó wá dẹ́sẹ̀ 26 yẹn ó ní ohun ìyanu kan ṣẹlẹ̀ ó ní ilẹ̀kùn tí bíbí jìjì ó sì fàya bí wọ́n ṣe bọ́ nínú ìdè nìyẹn tí ẹ bá ti lè tẹ̀lé ìkìlọ̀ àti gbogbo nǹkan tí Ọlọ́run bá ní kí ẹ ṣe kò sí bí ogun náà ṣe lè tóbi tó bó ṣe lè pọ̀ tó ó máa mú yín borí ẹ̀. ẹ tẹríba jẹ́ ká gbàdúrà. àwọn ọ̀run sọ̀rọ̀ bọ Ọlọ́run òfurufú fi ṣe ọwọ́ rẹ̀ hàn ọjọ́ dé ọjọ́ fọhùn òòrùn dé òòrùn fi ìmọ̀ hàn kò sí ohun kan tàbí èdè kan níbi tí a kò gbọ́ ìró wọn la gbogbo ayé já. Olúwa Ọlọ́run ọmọ rẹ dọwọ́ Olúwa gbàdúrà fọmọ rẹ Olúwa dáàbò bọ ọmọ rẹ Olúwa ṣọ́ra fọmọ rẹ. ṣé ẹ gbọ́ nǹkan tí mò ń sọ ni ẹ try láti gbọ́ nǹkan tí mò ń sọ mo fẹ́ rí dáàdi ó wà very very important. ẹ ti ń sọ bẹ́ẹ̀ látẹ̀kọ̀ mo ní ẹ̀ lè rí wọn. ẹ jẹ́ kí n rí wọn ó wà very very important. ṣe ní nọ́mbà wọn lọ. mi ì ní nọ́mbà wọn. ẹ lè rí wọn tẹ́ bá ní nọ́mbà wọn. ẹjọ rí wọn ẹjọ mo fẹ́ lọ́ọ̀ ẹjọ. ṣebí Yorùbá ló sọ Yorùbá lèmi náà sọ. mo ò lè rí wọn. mo fẹ́ kọ́ gàdísẹ̀ ẹ jẹ́ kí n rí wọn kí n kàn rí wọn. ẹ no irọ́ o lè rí tó fẹ́ yọ mí sẹ́ni. ọ̀gá ẹ rọ sà. kí ló dé. arákùnrin kan ni ó ń gbá géètì látẹ̀ẹ̀kan ó lóun fẹ́ rí. kí ló dé. ọ̀gá ẹ rọ sà ẹ má yẹn ló ń gbá géètì látàárọ̀ wípé òun fẹ́ rí yín. mo ní ṣé ó ní appointment pẹ̀lú yín ni ó ní rárá mo ní tó bá ní nọ́mbà yín kó pè yín ó lóun ò ní nọ́mbà yín. ẹ kí ló wá fẹ́ rí mi fún. èmi náà mọ̀. Samson mo ti sọ fún ẹ o gbọ́ mi mo ti sọ fún ẹ o mo ní mi ò fẹ́ rí ẹnì kankan I don't want to see anybody now. mo sọ fún kí ló dé. ìborí tó ń gbá géètì ló ń gbá géètì. tí o mọ̀ ṣe ẹ̀ ń ṣe ni abẹ́ gbọ́ kí ló wé. ohun tá a bá ṣe lónìí padà bọ̀ wá bá wa bọ́dọ̀lá. Secretary ọ̀gá láwọn ti rí ọ̀gbẹ́ni nínú CCTV nígbà tó ń bọ̀ wọ́n dẹ̀ láwọn ò fẹ́ rí. ẹ bá bá mi sọ fún ọ̀gá pé mo fẹ́ rí wọn jọ tuntun mi. ẹ̀yin náà ti bọ́ kọ́tọ̀ sọ wọ́n ní fún ọ̀gá láwọn ò fẹ́ rí mo dẹ̀ béèrè lọ́wọ́ yín kẹ́ tó wọlé pé ṣe lápọ̀ìntmẹ́ǹt pẹ̀lú wọn ẹ sọ pé lápọ̀ìntmẹ́ǹt ẹ wọ́n máa lọ ẹ̀jọ̀ you can leave now. Please. Ẹ̀gbọ́n. Do your work, please. Ẹjọ́ padà. You can go now, please. Ẹjọ́ padà. Ẹ̀gbọ́n. Okay, 1 second. Àlá ẹ̀jẹ̀ yín. Kájọ lọ bẹ̀ àbí. Ọ̀rọ̀ bá ṣe lọ́wọ́ mi. bá ṣe lónìí padà. ṣe tó rè kí ló dé kí ló ń wá kiri bọ ẹ ṣé mo mọ̀ ẹ́ rí ni àmọ́ bíṣọ̀rì mẹ́ja ni. dadi ẹ dúró dadi dadi ẹ dúró dadi ẹ dúró mo fẹ́ sá. iṣẹ́ ìbáṣe ni ó pẹ́ bóyá. nítorí bàbá ilé nítorí ọlọ́run. ọ̀yá là pérégedé. ó dẹ̀ lé mi káàkiri wọ́n rán ẹ sí mi ni ọlọ́run ò dẹ̀ ní fún ẹ ṣe. ṣé kí n má rìn mọ́ torí tiẹ̀ ni. ohun tá a bá ṣe lónìí padà bọ̀ wá bá wa bọ́dọ̀ lọ. ààrẹ olóore ṣíjú ọ̀nù omi. ẹ̀yọ́ wá ìdá ẹ̀yọ́ mọ́. ẹ sà ẹ ká ló sà. ẹ káàrọ̀ mọ́tò pàtẹ́rì àtọ́ ìbàyẹ̀ dà. wọ́n ti wá gbìyànjú tipẹ́ àti parí ẹ̀. wọ́n ti wá gbé. bẹ́ẹ̀ ni sà.
owó tó fi rán ilé fún dà. wọ́n ní ó ní bẹ́ẹ̀ sí jọ́ máa ṣe transaction pé àwọn máa credit aláàtì ni. ṣé kò sí sá. but kí for God's sake Àjàní kí ló tó rí ẹ o kàn wà orí ẹ ò pé rárá ní èjì ẹ̀ ṣó kéré jùlọ tí mo lè fi sí charge business ni nígbà tá a parí mọ́tò ìlànà mo sọ pé ẹni tó ṣì ní mọ́tò ó jẹ mí lówó o tó bá ti wá gbé mọ́tò mi báyìí kí n tó dé ẹ make sure pé ẹ gbowó sílẹ̀ fún mi. lóòótọ́ mo bèrè lọ́wọ́ but nígbà tó fẹ́ máa di argumentation so máa rò pé why ẹgbẹ́ wà rudeness to friend of ọ̀gá that's why I leave him make him go. wàá kàn rojọ́ ńjọ́ kan báyìí wàá kàn káńkọ̀ sí ẹ lọ báyìí the next one máa rí báyìí wàá ti wà lórí tébù kan báyìí wọ́n á ti fokùn sí ẹ lọ́rùn á faṣọ sí wàá kàn ṣe wáyé òkú nìyẹn o dẹ̀ nímọ̀ pé ọ̀lọ́rọ̀jọ́ para you are a very stupid person I'm still talking òun argue. Sorry. Now tí bá lé ẹ lọ́sibẹ̀ ìwà yìí sí almost 30,000 lẹ́ni ẹ̀ ṣe fẹ́ fún mi lórí mọ́tò yẹn mo dẹ̀ blame ibà ìwà ẹ̀ lọ́pọ̀lọ́ ẹ̀ lórí tẹ̀rọ ẹ̀ mọ́ kọ́kọ́ Kọ́lá ló fọ gbogbo problem yìí by the way Kọ́lá òǹgàn Kọ́lá dàbà kò wá bíṣẹ́ lè nà. Kọ́lá kò wá ṣọ́ọ̀bù lẹ́nìí dẹ́ a pè lórí fóònù ó sàkóhàn rárùn bí ìgbà tẹ́yìn rárùn lórí fóònù ó kóhàn rárùn àgbọ̀n tó ń sọ after àgbà yìí mo dẹ̀ tó pẹ̀ kò gbé mọ́. wọ́n lè máa ṣẹlẹ̀ báyìí wọ́n hẹ̀ pé màmá boy ti padà kú náà ní ẹ̀ṣá. ó dà pé ìyá yẹn ti kú ni o ìyá yẹn ti wà dá ẹ̀ ni. ìyá yẹn ti wà dá rí break light yẹn àtúpè lórí fóònù ohun ẹ̀ tún rá ṣé o mọ̀ pé ó ti wà mísì ọkọ̀ tó ni. kò sí wàhálà ṣé onímọ̀ ọ̀tọ̀ gbé lọ yẹn tí mo bá fi balance ẹ̀ ayé ọ̀tá ẹ̀ta ni. ráfọ́ yìí ẹni tó ní orípẹ́ dé o tẹ̀lé sílẹ̀ kó ló wá bí kó aṣọ ṣẹ́bi wá. ṣẹ́bẹ̀ lọ lé wọn. òun ṣe máa fún ẹ ní kíní o. Sorry, sir. ẹ káàárọ̀ sà. ẹ wá. máa ń láì kéèyàn rí tòótọ́ kó máa sọ please ẹ jọ by my time nísìn a ṣẹ̀ṣẹ̀ wà ní 9 o'clock láàárọ̀ kùtùkùtù ẹ̀gbọ́n oúnjẹ wa bí ṣe táìmì ni wọ́n wá ń ta oúnjẹ tẹ̀ tí àláwọ̀ wa káwa náà ká pàtẹ ká display kan tá a wá ṣe bí ká tiẹ̀ rówó tá a fẹ́ fi jẹun. ìgbà tó jẹ́ pé àwọn èèyàn yín bíbá náà ni wọ́n sọ pé mo máa ń pẹ́ dé pé ràlẹ̀ràlẹ̀ mo máa ń gbé wá fún wọn mo dẹ̀ rò pé kí n tó lọ sí ìgboro kí n sáré gbé débí wáyé fún wọn. so ẹ rò pé kẹ má fún ọ ní ràlẹ̀ràlẹ̀ ẹ wá gbé rákèrákè wa oúnjẹ òkè kò sí problem. Another question was ibi tá a ṣe wáyé náà sí ìbílẹ̀ náà ń jogún ẹ̀ fún ta lè yan tó nítorí ẹ̀ wá because something makes me feel kì í ṣoúnjẹ ló wá ń ta ló fẹ́ nínú ọgbà yìí ta ló fẹ́ tó nítorí ẹ̀ wọ́ bí. fífẹ́ kò sẹ́ni tẹ́mi lè fẹ́ bí báyìí mi ìfẹ́ ní kankan nù wọn. nínú àwọn boys mi ta ló ń nà ẹ ní wọn tó máa ń nà ẹ láì fagilẹ̀ tó ń nà ẹ gan. ó bá mẹ́sàn án fún ẹ. sórí advice tèmi fún ẹ ní bí ọmọ tó fi àárọ̀ ń ṣiṣẹ́ gbogbo àwọn tó rí inú ọgbà wọn ní background kankan o tó o bá lọ jẹ́ kẹ́nìbọ̀dì fún ẹ lóyún nù wọn ọ̀rọ̀ ẹ dàbí ìgbà tí ẹ wọ one chance ọ̀nà òkòkò Michael that is the most terrible place ní gbogbo Èkó tí wọ́n ṣàǹsì ẹ̀ ò lẹ́lẹ́gbẹ́ tó bá mú yẹn ní ọ̀nà Yaba tí wọ́n ṣàǹsì Yaba ọmọ àgbà rà yìí wọ́n ṣàǹsì ọ̀nà òkòkò báyìí ni bàbá fọwọ́ separate ẹ̀yìn ojú ẹ̀ báyìí bàbá ríran clearly kó tó ríran tán àwọn tí wọ́n gbà ẹ̀ ti lọ and you be on your own OYO Ọ̀yọ́ ló máa wà kò sí wàhálà no problem. Guys, ṣé fẹ́ encourage her? Are we on the right spot? ní máa ṣe báyìí mọ́ ṣó mọ́ ọmọ gẹ́gẹ́ bó ṣe mọ̀ mí as Mr. Calculator ó yẹ kó mọ̀ pé mi ò ní gbégbèsè kankan kí n má calculate ẹ̀ so mo ti calculate movement wa ti jáde wa tá à ń jáde and I must tell you we are on the right track ibi tí màá yẹn máa gbà láwa yìí so má lọ gọ́ náà yẹ kó mẹ́ntọ́ ní náà. Speak. Alright. And guys, one of my team bought on the way. Okay. Let's get ready. Let's get set then.
ni sẹ́ ẹni ni. Ohun tá a bá ṣe lónìí padà fọwọ́ bódò lọ. Ààrẹ olóore ṣíjú ọ̀nù omi má jẹ́ kí Ọ̀gbẹ́ni, ìyọ́lọ́fọ̀. I want you to tell me the truth. Kí ni ìdí pàtàkì tí ẹ fẹ́ fi pa Mr. Adeoye? I'm talking to you. Kí ni ìdí pàtàkì tí ẹ fẹ́ fi pa Mr. Adeoye? You see, you are acting like you're dumb, baby. Bí pé o gbọ́ nǹkan tí mo sọ. Look at me very well. I am not a young officer. I'm a criminal bíi tiẹ̀ tí mo ti waste life wọn dànù. So it doesn't cost me anything to waste your life. Kí ni ìdí pàtàkì tẹ́ fẹ́ fi pa Mr. Adeoye? You're acting smart, Abi. I know how to handle people like you. This is my job. Now, evidence ti wà tó show wípé you guys are hardened criminal. Tó ti show fún mi láti rán yín lọ sẹ́wọ̀n àbí kí n pa yín dànù. Nothing but the truth. Sir. Yes. Yes. This man don't know what to say. What to say lójú obìnrin. Are you sure? Bẹ́ẹ̀ni sir. Wọ́n ló ní nǹkan láti sọ fún wa. Bẹ́ẹ̀ni sir. And are you sure what you're about to say will my help case down sọ̀rọ̀ pa ẹ̀? Dáadáa sir. Good. I'm listening. Ẹ ṣé sir. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wọn lẹ́ẹ̀kan náà pé mo fẹ́ sọ lójú ọ̀run ṣe rá wa sir. Game boy ni wá sir. Tí ọwọ́ wa dẹ̀ jí síṣẹ́ wa tá a máa ń gbọ́ pé mo mí ta. Bọ̀ ṣàdédé ni nǹkan yí sir tí àwọn ọmọ pé òyò pé gbà mọ́. Sápà wa bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sá. Ibẹ̀ ni ọ̀rẹ́ wa ti wá bá wa ní òun. Calculator! Calculator báwo? Dáàbì pẹ̀lẹ́. Will you keep your mouth shut? Ìyẹn bá mi sọ̀rọ̀ pé calculator. I'm going to shoot your legs for you now. Now I'm listening. Ẹ má bínú jàre, ó ṣe ń pè mí yẹn calculator kọ́ dáàbì ni. Ẹ má bínú sá. Òun ló wá bá wa pé iṣẹ́ kan wà ó pé kájọ ṣe o. Pé a máa gbọ́ pẹ́ ń bẹ̀ o ní tí ẹ̀ mọ èmi o mi mọ irú iṣẹ́ tó jẹ́ àfibàṣe débẹ̀ yẹn tẹ bá rí pé lápẹ̀tà ti débi láyà mi náà ti ń já mi kó àmọ́ kọ́kọ́ pa ẹ̀ tí òun lóró. Now, ṣé o ti gbọ́ nǹkan tó sọ? Are you going to help yourself or not? Ta ni ẹni tó rán yín? Èmi ò mọ̀ wọ́n òun ló mọ̀ wọ́n. I'm asking you, ta ni tó rán yín? Ẹ tí wò mí sá èmi ò mọ̀ kọ́kọ́ pa ẹ̀ òun ni ọdún tó mi ò mọ̀ kọ́kọ́ pa ẹ̀ òun ni mi tí ẹ̀ mẹ́tẹ̀ sọ ìlọrí. Talk to me, man. Yes. Ọ̀gá, mo kí ẹ̀ fún Mr. Adeoye gan-an. Ọ̀rọ̀ wọn kàn mí gbọ̀ngbọ̀n. Torí ẹ̀ ló jẹ́ kí n máa ṣe wàhálà tí mò ń ṣe látọjọ́ yìí láti rí wọn. Ọ̀rọ̀ mi ò yé yín. Ẹ bá try kẹ ìyànnà náà kò lè yé mi. Kí ni involvement ń gbọ́ ọgàn pẹ̀lú àwọn guys yẹn? Èmi ò mọ̀ wọ́n rí ìdá wọn mọ̀. Ṣùgbọ́n. Kí ló ti pókọ ọmọkùnrin? Kọ́lá ni sir. Kọ́lá ibi tí ò gbé sílẹ̀ láti di yẹn kẹ lọ́rọ̀ bá ọlọ́gbọ́n sọdẹ̀gbẹ́ òun gbọ́ ó wà láàfin rẹ wá. Ilẹ̀.
àwòdántí kàró torí ẹni pààlà bọ́kọ́ òrùlà bájàgìdò dẹ̀dẹ̀ máa ń kí wọn aláṣọ òkú jíjẹ kí wọn àkàlàmọ̀ gbogbo lógìnní bá gòkè àjà ojú ẹ̀ tó lé ojú rẹ̀ tó kó ní. rògbòdìyàn ńlá ní í ṣẹlẹ̀ sáwọn ẹbí yín yìí ń bọ́ ẹ ti kọrí kọ́ yìí. ẹ ṣe sà n tí mo ṣe mu wá nìyẹn kọsẹ̀ ọmọ mi tó dá sí mi ni la ṣe ní káwárí ẹjọ́ problem yẹn pọ̀ kí ni solution gbọ̀nsá la ṣe wá rí yín. Kọ́lá bàbá àti yẹn ń gbọ́. dáàdì mi ti kú mọ́mí ló wà lọ́sítà. wọ́n wà bí aláìsí. tí ìbá ṣe pórí ìyá rẹ bí ti ń bẹ lẹ́yìn ẹ̀ ọ yẹ kó náà ti lọ rí gbèkú yẹn lẹ́nu kí ìwọ gẹ́gẹ́ dúró wò. wo ọmọ yìí wàhálà ń bẹ nù ra wọn o. ẹjọ́ sá àjálù tẹ̀sán ṣé mi ò ní problem lẹ́gbẹ̀ẹ́ wọn àbí kí n sùn sẹ́yìn. ṣé kìí ṣe wípé ìwọ rẹ jọ ń tọ́ bọ́wọ́ jẹ́ nínú àwo. ọmọọṣẹ́ mi ni sá. òsì amọ̀ràn rògbòdìyàn amọ̀ràn yàn wo Kọ́lá òòṣà wo lẹ́ ń bọ́ lẹ́yìn. òòṣà. wọ́n ló ṣàwọlẹ̀ ń bọ̀ ó dẹ̀ ń sọ òòṣà òòṣà. wọ́n lọ́mọ tó bá sọ lẹ́nu ọ̀sàkóyàkọ́ ọmọ tí ó bá gbàgbé ìṣẹ̀ṣe ó dà gẹ́gẹ́ bí odò tí ó gbàgbé orísun ẹ̀ ẹni ó bá gbàgbé ìṣẹ̀ṣe ìran rẹ̀ odò rẹ̀ gbàgbé orísun nu yọgbẹ́ òòṣàlẹ̀ yín lẹ́bọ̀ o tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá wádìí òòṣà ọ̀hún kẹ́ ẹ bọ́ gbogbo tí ń ṣẹlẹ̀ ìrèpé ni ògidì ẹ̀ ọ́ tẹ̀lẹ̀ sí yé báyìí tẹ́ tán pátápátá náà. ẹ ṣe sá ọlọ́run àwa pẹ̀lú mo sọ fún ẹ ká tó dé bí mo sọ fún ẹ ìgbà tí mo bẹ̀ sọ mo ní pé nǹkan tí mo sẹ́ẹ̀sì tó ń ṣe yìí bí ìgbà jẹ́ pé ó ní ọwọ́ àwọn òṣàánú mi ò kàn fi babaláwo ṣiṣẹ́ ni mo ní ìpè babaláwo náà bọ̀ mi ò pè sí tó táyì tí máa bẹ̀rẹ̀ mo dẹ̀ sọ fún ẹ ṣe o kọ́ ló gbọ́lẹ̀ náà sí ẹ jọ sá ọmọdé ló ń ṣe òun kí ni àwọn nǹkan ẹbọ because wọn ò mọ̀ pé kí ni àwọn nǹkan. sọ ọmọ òòṣà tí wọ́n pè ní alájogun. rárá sàmì mọ kankan. ọmọ Bàkálá. ní ọmọ ẹ white uniform bíi àwọn white garment. alájogun gbọ́. six. alájogun. àdúgbò kan ló mọ̀ tó ń jẹ́ alájogun after Bariga. ẹ̀yin ọmọ yìí. ẹ wo tó o bá fẹ́ ká bọ òòṣà lé yín ká kọ́ bà ọ wá ẹ̀kọ́ mẹ́sàn-án. ẹ̀kọ́ mẹ́sàn-án. ẹ̀kọ́ fífi ẹran. ọ̀pọ̀lọpọ̀ àkàrà. ọ wà wá odidi iṣu kan ògbọ́rọ̀ gidi lálọ́ rẹ̀ sùn. ẹ wà wá ọ̀pọ̀lọpọ̀ àpàlà. ǹjẹ́ wọ́n mọ̀ àpàlà? àmọ́ mọ̀ àpàlà gángan. àpàlà obìnrin ń pè lápàlà. ẹnìkan tó dẹ̀ wà ládùúgbò wa gángan ló máa ń lo àpàlà náà máa ń pè sóòmù. àpàlà ó yàtọ̀ sápàlà ọgbọ́n tí ẹgan ò tó nǹkan ọgbọ́n rẹ ò tó nǹkan ọgbọ́n wá nǹkan jẹ pẹ́pẹ́pẹ́ ládùúgbò. wọ́n kàn náà dùn. garawa epo kan àti ewúrẹ́. tá a bá ti rí i tá a tù ú ẹni ò tó bá o tá a bá kọ̀ tẹ́ ẹ̀ báyìí tú tó sùn tá a wà nù rẹ̀ báyìí lè tán àwọn nǹkan burúkú tí ó ṣẹlẹ̀ sí rí ó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. a ò rẹ̀ kọ́ a máa gẹ̀ẹ́tì ẹ̀ ní wọ́n ṣe àhà olú àmàràn wa lọ. ààrùn lóore ṣíjú ọ̀nù omi má jẹ́ kí n lọ lófo ọ̀rọ̀ ayé mi nílò ìrànlọ́wọ́ rẹ̀ wá gbà mí. Ìwà ẹ̀dá láyé ká máa ṣe rere bó pẹ́ tó ti ń gbà bí ìwà gbàre bó dọjọ́ kan àárọ̀ lóore. Mo rí pé ó dàbí pé wàá lé ni mo ní kí n yọjú sí i. Báwo wá lára mọ́ mi báyìí? bákan náà ni. Bákan náà báwo?
ìgbé owó làwọn dókítà yẹn ń pa. owó iná owó àga báyìí o. Ọlọ́run á bò yín láṣìírí o. Àmín. Àtẹ̀kùkú mọ̀ bóyá wọ́n kówó òun lẹ̀ wọ́n kó pamọ́ ni kò yé wa. Ọlọ́run á fún wọn lálàáfíà. Àmín, ẹ ṣé. Àwa náà máa fàdúrà jagun fún wọn. Ẹ ṣé. Ọlọ́run á bò yín láṣìírí. Ẹ ṣé. Nǹkan tó bá gbà ni màá fún nǹkan kan gbọ́dọ̀ ṣe mọ́ mi mo gbọ́dọ̀ rówó ìdandandandan gbogbo ọ̀nà. Daddy. Fóònù ti jábọ́ sá. Wá. Kí ló ṣe ẹ́? Gbẹ́bí mi ní sá. Kí ló ṣe wọ́n? Ó ní kidney problem, ó wà lọ́sítà. Dókítà dẹ̀ ní kí lọ wó wá gbogbo ìgbà tí bá ti dé hospital owó ní dókítà pariwo. How old ni wọ́n? 56 years ni wọ́n sá. Ó ṣe kí ni wọ́n ń ṣe? Mechanic ni mi sá. Ló lẹ ti wá rí? 350 nínú 2.7 million. So ẹ ṣe ní over 2 million tẹ́ ń wá. Bẹ́ẹ̀ni sá 2.350 sá. Okay. Well, èmi náà ní commitment tó pọ̀ ń sìn yín o, but ojú ló ń rojú ṣàánú. Just wait for me. Okay sir. Kí lórúkọ ẹ? Kọ́lá lórúkọ mi sir. Okay, that's all right. Wait for me. Okay sir. Mo ń bọ̀. Àbájápa fènìyàn bó bá rènìyàn kò sá. Yes, come in. Doctor. Yes. Wọ́n ti san owó yẹn. Deposit right? No sir, everything. Doctor, ẹ jọ̀ọ́ ìgbà wo lẹ máa bẹ̀rẹ̀ iṣẹ́? A máa bẹ̀rẹ̀ iṣẹ́ very soon. So àdúrà ní kẹ́yìn máa fi ràn wá lọ́wọ́. And nurse, ẹ máa contact donor yẹn so ká lè bẹ̀rẹ̀ everything kíákíá. All right, doctor. All right. Ẹ̀yin àgbà náà lè sọ pé ọgbọ́n olóògbé àdáńdá bàbá mi dúpẹ́ ọ̀rọ̀ fún ẹ̀sìn. Oore kí n wá sí bó ṣe yẹ kó rí lọ́rọ̀ ṣẹ̀ṣẹ̀ rí orí ìtọ́sọ́nà lásán ni mo ṣe fún Torí tẹ́ bá tọ́ mi sọ́nà bóyá ni wọ́n rọ́nà àbáyọ. ìwọ́n jẹ́ ní tó mú orí ajá ògbẹ́dọ̀ gbàgbé owó àti ìgbọ́dọ̀ gbàgbé mélòó ọ̀tá àti sórí tó mú orí tí ò àdúpẹ́ náà àdúpẹ́ wọ́n mú kárí gbogbo ohun tó ṣẹ̀wò àmọ́ ó dúró síbi kan. Bàbá kí ló tó kù? Sórí oore kì í ṣèpà ààrùn lórí ó túmọ̀ sí wípé ìwọ náà ní oore kan tó sì fún ẹni tó sí ọ lóore èyí ẹni tó fún ọ lówó tó fi lọ lè gbọ́ àwọn bùkátà tó fẹ́ gbọ́. Èmi oore. Bẹ́ẹ̀ ni tí oore ẹni tó sóore fún ọ tó fún ọ lówó òun náà wà láàrin ọ̀tá báyìí tí wọ́n fẹ́ dẹ̀mí ẹ̀ légbodò tí wọ́n wá gbogbo ọ̀nà láti pa ìwọ ló sì lọ rẹ̀ sọ fún.
ní tí mo sì ń sọ fún ẹ etí kẹta ò gbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan kan sọ tẹ èdè wájú rẹ báyìí lọ́wọ́ sọ. Padà bọ̀ wá bá wa bódò lọ, ààrẹ olóore. Dídánù omi má jẹ́ kí lọ lóko. Ọ̀rọ̀ ayé mi. Oji. Afana. Kí ló ṣe? How you dey? Báwo gan? Afana. O má bínú jà o mọ̀ pé wọ́n wí ọdún ọjà náà ni ẹ̀ṣá gbà mọ́ àwọn kọ́sùn tó jẹ. Ẹjọ́ kí ni káwọ́ fún yín? Mi gbọ́. Kí ni káwọ́ fún yín sà? Later. Ó ṣe. Àlàyé díwo nìyẹn náà mo pẹ́ ń gbẹ díwo nìyẹn já mi sí. Ìjà sí ni. Ilẹ̀ ó máa ń jí bẹ́ẹ̀ tọ́pọ̀ lọ ẹ̀sùn ni kò mọ dí ó dẹ̀ tẹ̀lé mi débi. Ṣá máa fọkàn bá wa lọ pẹ̀lú ọkọ̀ tó ṣẹlẹ̀ báyẹn ti gbé díẹ̀ fún mi ó lè dárúkọ pé Mr. Fẹ́mi Adéoyè lórúkọ máa ní. So ẹ̀ ń ta fẹ́ eliminate mi yẹn. Yes ó wá jẹ́ kó yé mi pé kò sí lórí social media kankan níbi pé a lè trace a lè mọ tó wà kó bẹ́ẹ̀. Kí wàá ní dátà wo kí wàá ní dátà ẹ̀ta mọ̀ tá fẹ́ fi track ẹ̀ dá. Ó ṣàmánì láti fún mi ní image a ní wàá dẹ̀ sọ. ti máa ń gbọ́n ju jáde. Farabalẹ̀ o. Ọkọ̀ wọn lè yin náà ra tọ́gbà bá mọ́ ní ìdá. Okay, this is good. Ilé náà ti tó. A máa wá pọ̀. Bọ̀ ó ṣàtẹ̀ ti máa dúgbò. A máa wá kó ohun lélẹ̀. Wow. Sún àlọ́ náà máa fún wa ṣe. Àfà tó wù. Mo rò pé ó ní bèrè tẹ́lẹ̀ ni. Ló ti gbẹ gan, wọ́n náà mọ̀ náà, mi ti gbẹ gan. After money na money. Na money ma money. Gary. Ẹ̀rọ pé ṣé mi náà máa jáde tí kò bá bó de ṣèlú ní máa bọ́ sí gbòòrò. Ẹ wo ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ ní pé ó ti sún advance. Ó lẹ́yìn tí a bá ti parí iṣẹ́ máa sọ balance. Ó ti ṣe transfer sí mi. Ó wà ní àkáǹtì mi báyìí. Ó ti yé yín báyìí. Kò sí wèrè. Ó yá jẹ́ gbọ́gbà. Bẹ́rù jáde. Èyí náà o ẹ jẹ́ ká parí iṣẹ́ tá bá ti parí iṣẹ́ tó bá sọ balance tó bá ti kí àmọ́ wá ṣá ó ti yé yín. Tá bá ti parí iṣẹ́ àbí. Gbà tó bá ṣe tán. Lówó sílé aláyé náà. Ọ̀gá ọjọ́ tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ yẹn inú mi máa dùn nígbà táwọn lọ pàdé o ṣùgbọ́n ẹrù kan ló bá mi gbá ṣé wọn ní kó mi máwọn gáìsì kan kó mi lọ gbígbé báyìí. Ẹlẹ́ẹ̀kejì kí nìdí gan tó fi fẹ́ pa Mr. Adéoyè ọjọ́ yẹn inú mi dùn gan bẹ́ẹ̀ ṣe yọjú tẹ́ dé o. Well, nǹkan tẹ́ ṣe yẹn náà ó dáàbò ó kù díẹ̀ káàtó because káàzùn pé máa yàn tí wàá rìpọ́tì ẹ̀ fáwa táwa ń tèrò ní káàkiri kí ni kò bá ṣẹlẹ̀ ńjọ́ yẹn. ọ̀tá bá sọ̀rọ̀ ọ̀la ọkọ̀ nǹkan tẹ́yí à ń sọ ìkọlá máa sọ ṣe mọ́. Anyways ìwádìí wa ṣe ń tẹ̀síwájú and whenever tá bá need vital informations ọwọ́ yìí a máa jẹ́ kẹ́ mọ̀. Sùwọ́n lásà. Inú jìn inú máa jìn inú máa jìn ṣe ti gbọ́ ẹ kíyè sára. There's no problem. À ń lọ náà ni but mo láti pè yàn kan at least kọ́mọ ibi tí mo ń lọ ibi tí mo wà because apparently mi nìkan mo wà later I fi invite me by. But ṣó ní ìjà. Don't need. Because I can invite you from just for an interrogation and you be coming back home. Ó yé mi but ìlú tó lófin náà kémi náà ṣe báyìí láti jẹ́ kéèyàn kan at least kó mọ̀ kò pẹ́ just a minute or so. Hello Kenny. Yes kò ilé ìsìn náà mo ní invitation sí police station ni àwọn officers gan ni wọ́n wá invite mi mo á ní kí n pè é pé kó lè mọ̀ o lè wá yọjú sí mi bẹ́ẹ̀ tó bá ti ń bọ̀ kó pè mí màá lè sọ ibi tó jẹ́ gangan. Irọ́ ni kò lè fẹ́ ní dénú inú yìí jì ṣe ń gbọ́
Everything is understand. We are getting closer every steps. Good. Ṣé lórí ọ̀rọ̀ yẹn? Gbogbo àwọn tó yẹ ká tójú bọ̀, ká tọwọ́ bọ̀, òun là ń tójú bọ̀. Okay, ẹ ṣé gan ni mo dúpẹ́. I really appreciate your efforts. Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ kó rẹ̀ yín, kò ní rẹ̀ yín lọ́lá Ọlọ́run. Mo dúpẹ́ gan ni. However, a máa ń láti lọ pẹ̀lú security man yìí. Kí ló dé? Kò sí problem. A gbọ́dọ̀ láti béèrè àwọn kan lọ́wọ́ wọn. Ẹ fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹ̀. Teresa. Pé Samson fún mi. Ẹ jọ̀ọ́ kí ló fà tẹ́ fi fẹ́ rí ọmọ yẹn, kí ló tẹ́ fẹ́ gbé lọ? Nínú àwọn ìwádìí wa, a discover orúkọ àti fóònù wọn. Yẹn Samson. Samson. Bẹ́ẹ̀ ni, àwọn èèyàn wa yìí ni wọ́n fẹ́ béèrè àwọn kankan ní ọwọ́ ẹ̀. So, ò láti tẹ̀lé wọn tó bá ti ń lọ sìn. Ọ̀gá ẹ jẹ́ kó béèrè ibi ẹjọ́. Kì í ṣe nǹkan tó le. Samson, tó bá ti dọ̀hún tán ti béèrè ní tán fẹ́ béèrè, wọ́n á dá ẹ padà wálé. Ẹ gbọ́ ọ̀gá ọlọ́pàá, ṣebí tẹ́ bá gbé mi lọ, ẹ gbé mi padà wá. Orí iná gbé gbọdọ̀ wá sí. Tẹ̀lé wọn, kí ló ṣe ẹ́? Kò sí. Kò sí? Ṣé ó yá. Sísá, wọ́n lè fi máa jẹ́. Ẹ ṣé, thank you so much. Ohun tá a bá ṣe lónìí padà bọ̀ wá bá wa bọ́dọ̀lá àárọ̀ lóore. Now, Samson or whatever they call your name. Ojumi, I am not here to play with you. Tó bá notice pé mi ò jẹ́ káwọn boys mi fọwọ́ kàn ẹ́ because mo wò pé wà á lè respond pẹ̀lú mi ni. Àìjẹ́bẹ̀ by this time ó yẹ kán ti paralyze gbogbo owó ẹ̀ àti ẹsẹ̀ láti get gbogbo information tí mo need. But I have them with me. Now you're going to tell me the truth. Or you want me to force it out of you. Kí ni nǹkan tó dá ìwọ àti ọ̀rẹ́ ọ̀gá ẹ̀? Kí ló dá yín pọ̀ tó fi ń pè? Lóòótọ́, mo máa ń pè wọ́n. Olóore mi ni wọ́n. Gbogbo ìgbà tí wọ́n bá wá sí ọ̀dọ̀ ọ̀gá, wọ́n máa ń fún mi lówó. Ìyẹn ni mo ṣe ní nọ́mbà wọn lọ́wọ́ tí mo máa ń pè wọ́n kí tí mo máa ń dúpẹ́ gbogbo ìgbà. Hey, Mr. Man, ṣé o mẹ́ tó ń bá sọ̀rọ̀ ṣá? Torí pé wọ́n kàn máa ń fún ẹ lówó ló fi pé ní ọjọ́ tí wọ́n fẹ́ pa á. We check the calls. 2 minutes tó pe ọ̀rẹ́ ọ̀gá ẹ̀ tán ni ọ̀rẹ́ ọ̀gá ẹ̀ pe àwọn tó fẹ́ pa ọ̀gá ẹ̀. Wàá wá ṣe àlàyé fún mi báyìí. Mi ò mọ̀ sí o. Mi ò lè ní kí wọ́n lọ pa ọ̀gá mi. Ọ̀gá ń ṣe dáadáa sí mi. Lóòótọ́ ọjọ́ kan ọ̀rẹ́ ọ̀gá wá sílé. Adégétọ̀ ọmọ ń pa ẹ̀. Àwọn náà mọ̀ gbọ̀. Oto. Ẹ̀yin ń jẹ́ ara yín. Ẹ ra sà. Samsonite. Láti bẹ́ẹ̀. Ẹ káàbọ̀. Ẹ kú gbádùn.
mo rí i pé ọ̀rẹ́ mi ò sí nílé. Níbo ni òun àti ìyàwó ẹ̀ lọ? Wọ́n mà ti jáde ṣe díẹ̀ wọ́n láwọn fẹ́ lọ ṣe fàájì. Wọ́n lọ ṣe fàájì. Bẹ́ẹ̀ni. Can you imagine? Kò lè gbé ẹ jáde. Àbí èèyàn kan ló bí ẹ. Èèyàn ni o. Gbogbo iṣẹ́ tó ń ṣe nígbà yìí wàá wà ń bí láti àárọ̀ tílẹ̀ máa fi ṣú. Wọ́n náà ló máa mójútó ìgbà ní gbogbo òru tọ́wọ́n bá ń sùn tílẹ̀ máa tún fi mọ́. Láì ṣọ́ lọ́hùn tó ń ṣọ́ gbogbo wọn bẹ́ẹ̀. Ṣé báyìí rí kan ṣe kan náà ni kọ́ ló ń ṣàánú wa. Èló lówó oṣù ẹ̀ gan-an? Èló ló ń gbà sálárì lóṣù? Tó bá jẹ́ yẹn ọ̀gá mi ń gbìyànjú 30,000 naira ni wọ́n ń fún mi lóṣù. Irọ́ ni má bàjẹ́ táyé kíkíni fún kíni. 30,000 ni gbogbo àwọn iṣẹ́ tí mò ń rí tẹ́lẹ̀ 20,000 náà fi ń lọ mi àwọn nìkan lọ́nà bá mi kó sí wọn lọ́kàn tó ń sọ 30,000 fún mi. Samsonite. Sir. 30,000 ṣé ní ojoojúmọ́ àbí ọ̀sẹ̀? Irọ́ oṣù kan bẹ́ẹ̀ ni àwọn nìkan náà fún mi 30 mo dẹ̀ máa ń ṣàdúrà fún wọn pé kọ́lọ́ máa ń bá ń gbé wọn lọ́wọ́ sókè. Kí ló ń fa àdúrà ṣe fún? Àdúrà báwo? Òun ṣàdúrà lè 30,000 naira. Ìwọ àti ìyá jọ mulẹ̀ ni. Èèyàn máa burú o ọmọ ráyè máa níkà o. Oníyàwó. Bẹ́ẹ̀ ni mo níyàwó. Ó dẹ̀ ti bímọ. Ó dẹ̀ ń gba 30,000 naira. Wọ́n kó fún ẹ̀ wọ́n dẹ̀ ń gbà. Ní choice. You are a fool. Can you imagine? Báwo ni pé ó máa ṣe o. Dẹ̀ máa wo mo ríṣẹ́ kan fún ẹ iṣẹ́ gidi. Tẹ́ pé wọ́n máa san between 150 and 200,000 naira lóṣù. Mo fi lọ ọ̀rẹ́ mi. Ó ní no pé Samsonite wà òkè mi báyìí. Ń gbọ́ ṣé wà òkè mi? Mi ò wà òkè o. O ò lè wà òkè. Èèyàn ìkàmàlè yan o. Èèrà ọ̀fà pòpòrò dènú o. Bẹ́ẹ̀ni. Pẹ̀lú bí mo ṣe máa ń ṣe dáadáa sí ọ̀gá tó kò sí nǹkan tó rán mi tí mi ní jẹ́. Ẹjọ ẹ sì lè bá mi rí sẹ́yìn ẹjọ. Ló ti wá late ya. Ó dùn mí. Ó ti late wọ́n ti gbé fẹ́ lómi. Ọ̀gá ẹ̀ hate ẹ̀ ni kò nífẹ̀ẹ́ rárá. Wọ́n lè fẹ́ kó survive lórí 30,000 naira. Owó kí ni ẹ̀? Wẹ́ṣá mo ń rò báyìí náà bí mo ṣe wá síbí. Mo níṣẹ́ tó lè ṣe fẹ́mi ni. Fún ẹ̀yin gangan. Yeah. Personal job. Kò ń ṣiṣẹ́ kan tó le ìrọ̀rùn ló bá dé. Okay sir. Ẹ máa wò máa kọ́ fi 50,000 naira máa kọ́ fi yí ọwọ́ ẹ̀ báyìí. Bí mo ṣe ń sọ̀rọ̀ ẹni máa ṣe. 50,000 naira. Bẹ́ẹ̀ ni. Olúwa. 50k. Ẹjọ irú iṣẹ́ wo ni? Mi ò lè ṣe ibi tó wà náà ló ti máa ṣiṣẹ́ náà ní ibà. Nínú bíbá nínú ilé náà ni lẹ́nu duty post ẹ náà ló ti máa ṣe. Mi ò ṣeré èrò kí mo wo 50 mo ti plan ẹ̀ wá. Olúwa o. 50. A sọ̀rọ̀ máa yẹ̀lẹ̀ mi. Wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Mo ti rí. O ti rí. Iṣẹ́ náà rèé Samson ibi náà ló ti máa ṣe ibi tó wà náà ni duty post ẹ mọ gbogbo àyíká lé wàá kọ́ máa bá mi mọ ìgbà tí ọ̀gá ẹ̀ bá jáde tó tún wọlé tó bá tán iṣẹ́ náà ni. Kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Exactly. Time tó bá jáde tán wọlé. Exactly. In fact iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí ṣe rí láàárọ̀ yìí 7:15 òun ni wọ́n jáde. ló jáde. bẹ́ẹ̀ni bọ̀mí tí mo gbà tí wọ́n máa wọlé tó bá tó ti wá ń wọlé ẹsẹ̀kẹsẹ̀ àjẹ́ kẹ́mi. Irú yín náà lè lè bá mi ṣiṣẹ́ o tún fi time sí time 7:15 wàá jẹ́ kí n mọ time tó bá padà dé wàá ok jọ́nà onífóònù àmì. Kékeré kan wà ní ilé tí mo fi máa rè sí. ok màá ra airtime fún ẹ jẹ́ kí n jẹ́ kó gba nọ́mbà ẹ̀. 080. dúró wọn lámúmọ́ra ní sùúrù. 345. dúró kí ló pé 080. ok 345. ok. Ẹ pe ara yín ní ọ̀rẹ́ kòríkòsùn àmọ́ eré ikú lè ń bára yín sá. Ọ̀gbẹ́ni Ajísáfẹ́ Ọ̀gbẹ́ni Adéoyè ń lé ikú sí yín ṣùgbọ́n ìgbìlẹ̀ yín ń lé sí. Kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé? DPO àbámọ̀ wà ó ṣe àṣetán dàpọ̀ ọ̀rẹ́ mi ní kẹ́ bá mi bẹ̀ kó má bínú èṣù ló gbé mi wọ̀ bí ẹ̀wù. Èṣù ló gbé ẹwọ̀ bí ẹ̀wù ló ṣe ń rán kú sí mi àbí? Mo ní èṣù ló gbé ẹwọ̀ bí ẹ̀wù ìyẹn ló ṣe ń lé ikú sí èmi. Why?
DPO, I can't just believe this. I can't. Ajíṣafẹ́, kí ni mo ṣe fún ẹ náà? What have I done to deserve this? Really, ṣe mí, ṣe kọ́kọ́ fún mi. Èmi ni mo ṣe sí DPO. Tẹ̀lé mo yá owó kan lọ́wọ́ ẹ̀ ni. Okay. Bó ṣe wá ń bèrè owó yẹn lemọ́lemọ́ lọ́wọ́ mi. Ẹ̀bùn ní kúkúrú mi ò ṣáà mọ̀ ohun tó gbé mi wọ̀ tó jẹ́ irú wà burúkú tí mo wù sí ẹ. Ẹ ṣáà bá mi. Well, Ọ̀gbẹ́ni Adéoyè. Yes, sir. Àbámọ̀ ló máa ń gbẹ̀yìn ọ̀rọ̀ torí pé ó yá ẹ lówó ó fẹ́ dáwọ́ yẹn padà fún ó wá ń lé ẹ̀mí ẹ̀ káàkiri ó fẹ́ mú kúrò lórí ẹ̀pẹ̀. Kí ló dé? Mr. Adéoyè, you can now say balẹ̀ ṣe rí lè rí yẹn o. Ọ̀tọ̀ lẹ́ni tẹ̀mí tí ẹ rò pé ó ń ṣe bí àṣebi gangan ẹgbẹ́ mi pẹ́kípẹ́kí báyìí ló wà bí ìṣọ̀run. Well, anyway, àwa ti ní facts wa lọ́wọ́ kó kàn lè gbọ́ information ni pé next week Monday ẹ̀ lọ sí court ìyẹn mo fi ní kàn invite ẹ wá is that alright? Bàtẹ̀ bá dé court facts wa àwa gbé síwájú adájọ́ tó bá nìkan tó fẹ́ fi defend ẹ̀ no problem adájọ́ á sọ bí kálukú bá máa lọ á sọ fún yín officer. No, tẹ̀ bá dé court ẹ̀jọ̀ lọ yẹn jù yẹn Mr. Adéoyè ẹlẹ́rìí ìjọba ni o ẹ má gbà bọ̀dẹ̀ fún ìjọba o. àǹtí mi bó ṣe rí nìyẹn o ẹ ṣáà má bínú sí mi Ọlọ́run bẹ̀ ẹ má bínú. àṣà àti ẹ̀dúpẹ́ pé gbogbo ẹ̀ ti parí nísìn. ọpẹ́ ní fọlọ́ Ọlọ́run ṣe ọpẹ́ ní fọlọ́. sà ẹ kú ọjọ́ mẹ́ta sà. fọ́tà nìyẹn o. mo ń kí ni sà. why? kí ló kí mi fún? what do you want? wọ́n wá káàntì mi ni. for what? kí ló sàǹtì ẹ̀? dá mi lóhùn mo ní kí ló ṣe àǹtí ẹ̀ tó fi wá kí. mo kàn wá kí wọ́n ni. for how many months? how many days now? tí o ti rí àǹtí ẹ̀ gbẹ̀yìn? Kọ́lá. sà. ó ń ṣe ọmọ ìyá gidi. yes I said it ọmọ ìyá Haúsá nínú bá àǹtí ẹ̀ sí. ṣé bí wọ́n wà ń bẹ̀ nígbà tí ọlọ́pàá wá máa tiẹ̀ gbogbo yín wá da wàhálà yẹn ẹ dà sọ́run tèmi èmi nìkan mò ń sáré up and down láti yanjú kéèsì yẹn ìwọ yọjú sí station sódà bẹ́ẹ̀. rárá sà kò rí bẹ́ẹ̀ sà. báwo ló ṣe rí. sickness mọ́mì yẹn ó fatal gan wàhálà yẹn ni mò ń ṣe káàkiri kémi náà tó wọ wàhálà mi. sickness mọ́mì vital. bẹ́ẹ̀ ni sà. èmi rò pé small thing tẹ kàn máa lo àwọn oògùn sí tí ó dẹ̀ máa lọ like just malaria ni. kidney problem náà ni o. kidney what? kidney problem sir. terrible ìyẹn lè rí ẹ o kọ́lọ́n kó sànú wa èmi ò mọ̀ kó tó bẹ́ẹ̀ inú bí mi mo á sọ fún wife mi pé nígbà tí ẹbí kankan fi yọjú sí ẹ ìwọ náà má yọjú sẹ́bí mọ́ mi ì gbọ́dọ̀ rí ẹsẹ̀ rẹ̀ ń bẹ̀ because mo fún un ní mandate pé tí mo bá fi rìn níbẹ̀ ó máa kúrò nílé mi kò dẹ̀ gbọ́dọ̀ kọjá àṣẹ mi èmi ò mọ̀ kó tó bẹ́ẹ̀. ló ṣe ń ṣàlàyé fẹ́mi náà ń sìn nìyẹn ṣe mọ̀ fún nǹkan tí mo sọ fún yín nìyẹn mo dẹ̀ máa ń sọ fún yín ẹni téyìn ò bá rí èèyàn ò kí ń bínú sí àti ẹ̀ ti dúpẹ́ ṣáà bì. mo ní right láti bínú my dear I'm sorry irú nǹkan bẹ́ẹ̀ ò dáa mú tó lọ́n dá wa fúnra wa fún ni pé kájọ máa fi ọ̀tún wẹ òsì ká máa fòsì wẹ ọ̀tún ọlọ́run ní járí ṣòro mẹ́. báwo wà lára mọ́ mi. lágbára ọlọ́run máa discharge wọn náà lásán. ọlá òde yìí. lágbára ọlọ́run sọ. that's good. màá wá time èmi àti wife mi náà la máa wá òun ṣàrí báyìí inú ń bí èmi bọ̀ èmi ò mọ̀ wípé nǹkan tó le díẹ̀ ló ń ṣẹlẹ̀ ṣe àbúrò ẹ̀ lálejò kò sí problem mo fẹ́ wọ̀ kúrò. ọ̀rẹ́ àṣà. ẹ ṣáà máa pè é má fojú mi sọ́nà o. àti bàbá ìbínú faraga
tó sọ fún mi ó ní ṣé o pé àwọn fámìlì ẹ̀ kankan ni mo ló ṣojú ẹ̀ ń jọ yẹn láì tiẹ̀ mọ̀ pé nǹkan mi ò tiẹ̀ tó ti ṣẹlẹ̀. Mọ́mì lóòótọ́ ni mo mọ Kọ́lá dáadáa àmọ́ nígbà tó náà dé bẹ̀rẹ̀ sí ń tẹnu mọ́ gbogbo ọ̀nà kọ́nà ló máa fi make sure pé òun wá owó kóun rí tí gbogbo adé mọ̀ pé kò níṣẹ́ mi ìjúṣe mẹkáníìkì lọ ẹ̀ẹ́dẹ̀ mọ̀ mo pé mo advice ẹ̀ ó ní lá kémi má wọrí o kò sọ́nà tóun ò ní gbà tóun á fi wá owó rí ìyẹn ló wá jẹ́ kémi bá ẹsẹ̀ mi sọ̀rọ̀. ìyẹn náà dáa àmọ́ síbẹ̀síbẹ̀ náà ìgbà tó wá gbọ́ pé wọ́n mú ọ̀rẹ́ ẹ̀ sí àtìmọ́lé police station kí ló dé tó wà ó. Mọ́mì ṣe rí ngbà yẹn gbogbo ọ̀rọ̀ yẹn ti ta kókó kò yé mi òun ló jókòó yìí kò kúkú finú hàn mi kò sọ nǹkan tó ń fẹ́ ṣe fún mi kò sọ̀nà tó ń fẹ́ gbé gbà oríṣiríṣi la kàn gbọ́ ìpín wọn náà mú wọn owó ayakìlà ni o àwọn olè ni o àwọn kidnapper ni gbogbo ẹ̀ ṣáà ẹ̀wù tèmi bá dẹ̀ lọ station gbà yẹn tó bá ṣe ń wíru èmi àmà wíru ni ọ̀rọ̀ mi màmá sọ torí kò finú hàn mi kò sọ ibi tóun lọ kò sọ nǹkan tóun fẹ́ ṣe kò sọ fún mi. Bánjí kò yẹ kó jẹ́wọ́ ìgbà pọ́njú làmú rẹ̀ ti tán Bánjí kò yẹ kó jẹ́wọ́. Kọ́lá ìwọ náà ní láti tún máa sọ̀rọ̀ báyìí ìwájọ́ wà ló ń jọ̀rẹ́ náà ó mọ̀ mí mo mọ̀ ẹ́ ó ní ìdẹ o ṣáà má bínú sí mi aṣáà ti dúpẹ́ pé gbogbo ẹ̀dẹ̀ ti lọ báyìí sìn mọ́mì ni ara wọn ti yá ìwọ náà dẹ̀ ní kéèsì kankan mọ́ ọlọ́run dẹ̀ ní jẹ́ ká rí ètò ti lọ mọ́ ẹ pẹ̀lẹ́ wọn. Mọ́mì àwọn kan wà níta wọ́n láwọn ń béèrè bọ̀dá mi Kọ́lá. àwọn mọ́mì kan àti dáàdì kan ni. kí ló ló dé ṣé ìwọ ń retí èèyàn ni. mi expect anybody. mo dẹ̀ wọn ò sọ tó ṣẹlẹ̀. àwọn pọ̀ láwọn ń béèrè. ẹ̀ ń já yọjú sí mi. ṣé ọlọ́pàá ò sí láàrin ọlọ́pàá ò tún lè wà mọ́ wọ́n ṣáà ti free ẹ̀ ó yá kò sí wàhálà mọ́ ìwọ ṣàná ṣáà wà wá. ẹ pẹ̀lẹ́ ìyá wa ẹ rọra sà ẹ rọra mà ẹ kú ọjọ́ mẹ́ta ṣé dáadáa la bá yín ẹ ṣeun ẹ kú dédé ìwòye báwo ni Kọ́lá ẹ ṣe rí ká ní ọ̀rọ̀ míì wà tó ju adúpẹ́ lọ òun ló yẹ kí n máa sọ báyìí torí ẹni tí ó bá ń dúpẹ́ kí ẹ̀mí èèyàn kó má bọ́ irú èèyàn bẹ́ẹ̀ lèèyàn máa ń pè ní olùgbàlà ẹni. Kọ́lá mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan o ṣé mo dúpẹ́ o ṣé o. Mr. Kọ́lá ẹ wò ó tí mo bá ní kí n ti ẹnu bọ̀rọ̀ kí n máa dúpẹ́ tí ó dé ńlá lè ṣe fíìmù àtẹ̀bí mi o torí tí kò bá ṣe ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ orí bóyá lè bá máa sọ pé lọ́wọ́ báyìí ẹ ṣe gan mo mọ̀ lórí o. àmì ò ní jẹ́ àní rírú ẹ̀ ẹ̀yin gan ló yẹ ká dúpẹ́ lọ́wọ́ yìí ẹ wò mí ẹ̀yin gan ló yẹ ká máa pè ní ṣoore-ṣoore torí tí ìbá ṣe ti yín àti Ọlọ́run irọ́ ń bò lè ní ìbá wà báyìí bàbá ti sí mọ́ ó láyín náà ni àwọn bàbá wa náà dẹ̀ máa ń pè wọ́n ní oore báyìí lóore wọn. ṣe fẹ́ gbọ́ ọ̀tọ̀ ni aṣoore ọ̀tọ̀ ni àwọn oore ṣé ní gbogbo tẹ̀ sọ yìí tó ń pè ní wọn ni òun lè ṣe ń sọ báyìí. kẹsàn tí ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin òbí wa náà lè sọ pé àtòrí àtìkà ìkan kì í gbé. bẹ́ẹ̀ ni ẹ̀san ni. àdúpẹ́ ẹ wò mí tábà ni a máa dúpẹ́ lọ́wọ́ ara wa láti ìsìn títí dalẹ́ àní kúrò ń bíbá. ẹjọ́ ẹ wọlé ká ṣe yín lálejò. bẹ́ẹ̀ ni Kọ́lá oníṣẹ́ sọ̀rọ̀ sà. ìyàwó kan sà. ọwọ́ bọ́dọ̀ lọ ààrẹ olóore.
bá ṣe.